A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Ọjọ́ ìṣẹ́gun lónìí, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2023. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Ìròyìn ọ̀hún rèé látẹnu fún mi Adénúgà. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lánàá ti ṣe ọjọ́ ajé ń ló ti kọ ìwé pẹ̀lú ẹ̀bẹ̀ sí adájọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà, Nancy Maldonado, wípé kó pa àṣẹ fún ilé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó wà ní Chicago ní orílẹ̀-èdè ọ̀hún, wípé kí wọ́n dáàbò bo gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìtàn àti ìgbésí ayé òun èyí tó ní àkọsílẹ̀ nílé ẹ̀kọ́ gíga ti Chicago State University náà pẹ̀lú ìbéèrè eléyìí tí Àtíkù Abubakar ń bèrè fún, wípé wọ́n fẹ́ mọ gbogbo ìwé ẹ̀rí, gbogbo ọ̀nà àti bí Bọ́lá Ahmed Tinubu ààrẹ ilẹ̀ yìí bó ṣe wọ ilé ẹ̀kọ́ náà àti bó ṣe jáde ìdí rèé tí Bọ́lá Ahmed Tinubu tó kọ ìwé ọ̀hún ránṣẹ́ sí adájọ́ Nancy Maldonado láti dáàbò gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìgbésí ayé òun àti ìtàn ayé òun èyí tó wà nílé ìwé náà. Ó ní yàtọ̀ sí ìwé ẹ̀rí tí í ṣe sabuké èyí tí Àtíkù ń bèrè fún nìkan tòun tilé ẹjọ́ nìkan kí wọ́n yọ̀ǹda fún Àtíkù Abubakar. Bọ́lá Ahmed Tinubu èyí tó kọ ìwé ọ̀hún látọwọ́ àwọn tí wọ́n jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọ ènìyàn àti òfin ní orílẹ̀-èdè Nàìjíríà níbí báyìí tẹ́ ẹ bá sì gbàgbé Àtíkù Abubakar náà òun náà ló ń bèrè wípé kí Tinubu wá ṣàlàyé gbogbo ìtàn rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi ṣe tán nílé ẹ̀kọ́ gíga ọ̀hún, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ eléyìí tí adájọ́ èyí tó ń gbẹjọ́rò fún Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ Nàìjíríà eyín Christopher Carmichael èyí tó kọ ìwé ọ̀hún ránṣẹ́ lórúkọ ààrẹ Tinubu sí orílẹ̀-èdè Amẹ́ríkà sí adájọ́ ọ̀hún ló ti ní gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìtàn ìrìn àjò bó ṣe wọlé àti bó ṣe jáde nílé ìwé náà kí wọ́n da ìwé bò ó ní yàtọ̀ sí ìwé ẹ̀rí nìkan èyí tí àṣẹ tó fà kalẹ̀ èyí tí Àtíkù Abubakar tó ti ń bèrè fún nìkan ni kí wọ́n yọ̀ǹda rẹ̀ jáde kúrò nínú ilé ìwé ọ̀hún. Ṣé àwọn àgbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá ti yá kan kì í pẹ́ àti wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí kò ṣeé fi falẹ̀ rárá ni lónìí ni kò ní dà ọ̀la òní ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí láwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá ni wọn yóò bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìwádìí ìyọ̀fíkínítò lórí orúkọ àti ipò eléyìí tí Bọ́lá Ahmed Tinubu yan ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Ọláyẹmí Kàdósò sí gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àgbà ti orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn eléyìí tí wọ́n ní kí Godwin Emefiele kó fi pọ̀hún sílẹ̀ nínú oṣù kẹfà ọdún tá a wà yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù yìí ní Bọ́lá Tinubu kéde ọ̀mọ̀wé Ọláyẹmí Kàdósò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ìfowópamọ́ CBN tuntun. Bákan náà ni Kàdósò lòun náà ti yan àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí ṣe igbákejì rẹ̀ 4 tí yóò bá ṣiṣẹ́ pọ̀ báyìí, ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ìlú tí ò bá sófin ni ò ṣẹ̀ṣẹ̀ ohun gbogbo ló ní ṣe pẹ̀lú òfin àti ìlànà èyí tí ìwé òfin orílẹ̀-èdè tó gbé kalẹ̀. Ní báyìí lẹ́yìn ìsinmi ráńpẹ́ tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ti wà, wọ́n ní òní gangan ni wọn yóò padà sí ẹnu iṣẹ́ tí í ṣe ọjọ́ ìṣẹ́gun lójúnà láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí orúkọ àwọn ènìyàn ọ̀hún. Bákan náà ni wọn yóò ṣe ìwádìí fún orúkọ tuntun àwọn alákòóso 2 èyí tí Bọ́lá Ahmed Tinubu tó tún kéde yíyan rẹ̀
nínú oṣù èyí tá a wà yìí, níbi tí a ti rí arábìnrin ọ̀mọ̀wé Jamila Ibrahim, bákan náà ọ̀gbẹ́ni Ayọ̀délé Ọláwándé. Àwọn méjèèjì wọ̀nyí pẹ̀lú Kàdóso àti àwọn igbákejì gbogbo wọn pátá ni wọn yóò ṣe ètò ìwádìí ọ̀fìnkínítò. Wọ́n ní tí wọ́n bá sì ti wẹ̀ tí wọ́n yán kànkàn ni wọn yóò dá èsì padà fún Bọ́lá Ahmed Tinubu, bó sì jẹ́ pé ìdíkejì náà ló já sí wọ́n ní etí tó gbà lọ dandan ní báyìí ó ń láti gbọ́ àbọ̀. Wọn yóò dá èsì padà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mọ ìgbésẹ̀ tó kàn lórí àwọn ènìyàn ọ̀hún. Ilé ẹjọ́ èyí tó ń gbọ́ sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìbò tàwọn gómìnà èyí tó wáyé ní ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà yìí, ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́ ajé ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìdájọ́ wọn lórí àwọn ẹjọ́ èyí tí àwọn ẹgbẹ́ alátakò tó fìdí jọlẹ̀ sí ẹgbẹ́ eléyìí ti bẹ lórí àlééfà lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n pè láti fi tako ìbò èyí tó gbé Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ Ọbáfẹ́mi Hamsat wọlé. Ní báyìí ẹjọ́ èyí tí ọmọye tó díje du ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP èyí tó díje du ipò gómìnà eyín ọ̀gbẹ́ni Ọlájídé Adédìran tí gbogbo èèyàn mọ̀ sí Jandor láti ẹgbẹ́ òṣèlú PDP, níbi tó ti sọ wípé àwọn ìgbésẹ̀ kan wà èyí tí Sanwó-Olú àti igbákejì rẹ̀ tí wọ́n gbé èyí tó fà á tí wọ́n kojú òṣùwọ̀n láti kópa nínú ètò ìbò ọ̀hún èyí tó wáyé. Wọ́n sì wá rọ ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ kó dá ìbò èyí tí Babájídé Sanwó-Olú ti ẹgbẹ́ òṣèlú APC àti igbákejì rẹ̀ Ọbáfẹ́mi Hamsat ti ẹgbẹ́ òṣèlú APC tó gbé wọn wọlé kí wọ́n dànù bí omi ìṣọwọ́. Ṣùgbọ́n nínú atótónu àti ìwádìí àwọn agbẹjọ́rò àti àwọn adájọ́ nílé ẹjọ́ náà lánàá ní ìpínlẹ̀ Èkó, wọ́n wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìbò eléyìí tó gbé Babájídé Olúṣọlá Sanwó-Olú láti inú ẹgbẹ́ òṣèlú APC àti igbákejì rẹ̀ wọlé sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó lẹ́ẹ̀kan sí fún sáà ẹlẹ́ẹ̀kejì nínú ètò ìbò ọ̀hún tó wáyé wọ́n ní ìbò èyí tó múnádóko tó sì kẹsẹ̀ járí ni wọ́n ní Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ ni wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkó tí wọ́n sì lọ sílé ẹ̀kọ́ tí wọ́n ní ìwé ẹ̀rí àti gbogbo eléyìí tó fi hàn wípé wọ́n kójú òṣùwọ̀n wọn tó gbangba sùn lọ́yẹ́ láti kópa nínú ètò ìbò. Wọ́n ní báyìí kí ọ̀gbẹ́ni Ọlájídé Adédìran Jandor láti mú ẹgbẹ́ òṣèlú PDP wípé kó gbà fún Ọlọ́run àti wípé gbogbo ẹjọ́ ọ̀hún tó gbé wá kò sí èyí kankan tó ní kìmínú tó sì lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n wá dẹjọ́ ọ̀hún nù bí omi ìfọwọ́ tí wọ́n sì ní Sanwó-Olú àti igbákejì rẹ̀ Hamsat nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn gangan lọmọye tó kójú òṣùwọ̀n tó gbangba sùn lọ́yẹ́ tí wọ́n sì ṣètò ìbò ọ̀hún lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ó kéré tán ènìyàn 19 àti ẹni tó jẹ́ ògbóǹtarìgì ògúnnágbòǹgbò olórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ní ọwọ́ òfin ti mú ní ìpínlẹ̀ Ògùn báyìí látàrí ìkọlù eléyìí tó wáyé nílùú Ṣàgámù, níbi tí ènìyàn 8 tó ti jẹ́ Ọlọ́run ọba nípè níbi ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tó wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá láti olúléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà nílùú Abẹ́òkúta eyín tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn Eléwéran láti ẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn eyín arábìnrin Ọmọlọ́lá Ògútọ́lá èyí tó ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn wípé ní gẹ́rẹ́ tí ìkọlù ọ̀hún ti wáyé láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún níléeṣẹ́ ọlọ́pàá ni wọn ò ti sùn tí wọn ò ti wo mọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ bọ̀ ní ìlú, ìletò sí ìletò, agbègbè sí agbègbè, àdúgbò sí àdúgbò, woro sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀ lójúnà láti lè fọwọ́ ṣìkún òfin mú gbogbo àwọn ènìyàn tí wọ́n sá pamọ́ sí kọ̀rọ̀ tí wọ́n ta ọfà sínú ìmọ́lẹ̀, pàápàá jù gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún àti àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn nínú ọ̀rọ̀ eléyìí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tó wá ti jáde lánàá fún àwọn akọ̀ròyìn arábìnrin Òdútọ́lá ó ní ẹni tó jẹ́ ògbóǹtarìgì olórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnníbi Ahmed tí í ṣe olórí àwọn ọmọ ẹyẹ ní agbègbè Ṣàgámù báyìí ni wọ́n ti mú àti àwọn èèyàn tí ò dín ní 19 ní ọwọ́ òfin ti tó tí wọ́n sì ti wà ní àkólò àwọn ọlọ́pàá pẹ̀lú ọ̀rọ̀ ìwánilẹ́nuwò èyí tó ti bẹ̀rẹ̀ láti mọ gbogbo àwọn ènìyàn
tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn àti ibi tí àwọn ènìyàn wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì kù sí kí wọ́n lè fi ọwọ́ òfin kí wọ́n lè fi gbé wọn lọ́wọ́ kan lẹ́yìn ìwádìí náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin ẹ̀mí àti orin ìfẹ́ tó fi mọ́ tàkasùfèé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ olùkọ orin fún àwọn tí ń kọ orin jáde, Tìmídàkolò ló ti sọ ìrírí rẹ̀ fún ìgbà àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba ẹ̀bùn eléyìí tó ní kìmí tí ẹ̀bùn ọ̀hún tó sì gba oorun alẹ́ ní ojú rẹ̀. Gẹ́gẹ́ bó ti sọ ó ní ọdún 2007 nígbà tó kópa níbi eré ìdíje olórin kan Nigerian African Idol eléyìí tóun náà kópa níbẹ̀. Ó ní lásìkò tí wọ́n ṣe ìgbáradì fún wọn tá a mọ̀ sí audition yìí ní ọ̀kan nínú àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè yìí ló wo amóhùnmáwòrán tó sì ń wo àwọn àrà èyí tí Ọlọ́run tó fún òun pẹ̀lú ohùn tóun fi àrà àti ohùn ọ̀hún dá o. Ó ní ní gẹ́rẹ́ tí wọ́n parí ìkíní ọ̀hún nínú ilé ìtura tí àwọn wà níbi tí wọ́n kóra jọ sí lọ́ní ènìyàn kan ó ń bèrè òun tóun sì ní tanírúfẹ́ níbẹ̀. Lásìkò tóun yọjú sí lẹ́ni ọ̀hún sọ wípé òun jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn tí ò ní àsìkò àti ìfẹ́ láti máa wo amóhùnmáwòrán. Ó ní ṣùgbọ́n òun kàn wo amóhùnmáwòrán ọ̀hún lálẹ́ yìí tí òun sì rí wípé òun rí ipa ribiribi eléyìí tó kó bákan náà ẹ̀bùn pàtàkì eléyìí tó ń fi ohùn dá o. Orí òun sì wò ní nípa ìdí èyí. Ó ní ẹ̀bùn àkọ́kọ́ tóun kọ́kọ́ gbà ní ayé òun ní mílíọ̀nù kan náírà èyí tí ọ̀gbẹ́ni ọ̀hún tó fóun náà lọ́dún náà lọ́hùn-ún. Ó ní owó yìí ó gba ọ̀pọ̀lọpọ̀ oorun alẹ́ ọ̀sán àárọ̀ lójú òun nítorí pé ìyàlẹ́nu ló ń jẹ́ fún òun tó jẹ́ wípé láti ìgbà tí òun ti bẹ̀rẹ̀ sí ní dá ayé ṣe òun ò dá ní ẹgbẹ̀rún mẹ́wàá náírà nínú àpò àpamọ́wọ́ ọwọ́ òun rí. Ó ní owó tó pọ̀ jù nínú àpò àpamọ́wọ́ owó òun ní owó eléyìí tó lé ní ẹgbẹ̀rún kan náírà bíi 1003, 1002, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Ó ní àwọn owó tó máa ń wà lọ́wọ́ òun rèé òun ò dá ní ẹgbẹ̀rún mẹ́wàá rí o. Ó ní kéèyàn kan wá fi mílíọ̀nù kan náírà tàwọn lọ́rẹ̀. Ó ní lọ́dún náà lọ́hùn ẹ mọ̀ bí mílíọ̀nù kan náírà yóò ti tó àti ipa eléyìí tí ó kó nínú ayé ènìyàn. Ó ní fún odidi ọjọ́ bíi mélòó lòun ò fi rórun alẹ́ sùn tóun ronú tó sì ń jẹ́ ìyàlẹ́nu fóun. Tìmídàkolò ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ṣùgbà rẹ̀. Ó wá nínú òun dùn láti ìgbà náà ni ayé òun ti yí padà. Gẹ́gẹ́ bí Tìmídàkolò bó ṣe ṣe lálàyé lásìkò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ kọ́ wa lẹ́nu wò lórí amóhùnmáwòrán kan. Lákòótán nínú ọ̀rọ̀ Tìmídàkolò ó ní aleluya lórí eléyìí tó kàn gun ọ̀rọ̀ òun. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun títí dojúmọ́ ọ̀la tẹ́kùn máa láǹfààní láti bá ọ̀tún ròyìn ní ìpàdé. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, láyọ̀ àti àlàáfíà ní ìrìnàjò ayé wa yóò máa já sí o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín lónìí. Ire ni tiwa, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o. Ẹ ṣeun gan ni. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.